ọkùnrin kan wà wọ́n máa ń pè ní Mr. Ọláìtàn. Mr. Ọláìtàn yìí ó ní ọmọbìnrin kékeré kan. Ẹ farabalẹ̀ gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí o. Ẹ̀yin tó jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ tẹ́ wo fídíò mi, ẹ fọ́lò mi. Mo dẹ̀ gbàdúrà fún àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń fọ́lò mi àti àwọn tó ti fọ́lò mi tẹ́lẹ̀. Lórúkọ Jésù ẹ máa rí àánú gbà. Ọwọ́ tẹ́ fi tẹ láìkì sí fídíò yìí, tẹ́ wá fi share káàkiri. Lórúkọ Jésù ẹ ò ní fi gbókò ọmọ yín sí o. Lórúkọ Olúwa. Ní ojoojúmọ́ ní ìrọ̀lẹ́ tí Mr. Ọláìtàn yìí bá ti lè délé, ó máa wo bàtà ọmọ ẹ̀ ní ẹnu ọ̀nà. Tó bá fi lè sọ wípé ẹ kú ilé o, ọmọ yẹn ni ẹni àkọ́kọ́ tó máa jáde. Á yọ̀ mọ́ bàbá ẹ̀, á dì mọ́ bàbá ẹ̀ gbàgì, inú bàbá ẹ̀ á dùn. Ó dẹ̀ ti máa ń rí bẹ́ẹ̀, kì í ṣe òní, kì í ṣe àná, ní gbogbo ìgbà. Nígbà tó wá di ọjọ́ kan, bàbá yìí wá dé ní ìrọ̀lẹ́ gẹ́gẹ́ bí ìṣe ẹ̀ níbi ìkan bíi aago 6. Bí bàbá yìí ṣe wá dé inú ilé, ó ń wo bàtà ọmọ ẹ̀ torí kò sí kí bàtà ọmọ yẹn má wà ní ẹnu ọ̀nà. Ó rí bàtà ọmọ ẹ̀ ní ẹnu ọ̀nà, ó wá sọ pé ẹ kú ilé o. Nígbà àkọ́kọ́ ẹ kú ilé, nígbà kejì ẹ kú ilé. Nígbà tó kàn yá ló sà wọlé torí ọmọ yẹn ló kọ́kọ́ wọn máa ń kì í. Mo gbàdúrà ẹ̀yin abiyamọ ẹ ò ní fojú sunkún ọmọ. Bí bàbá yìí ṣe wọlé bẹ́ẹ̀ ló bá rí ìyàwó ẹ̀ lálẹ́ pẹ̀lú ẹkún. Àwọn èèyàn wọ́n ti wà ní because nǹkan tí bàbá yẹn ṣàkíyèsí, tí Mr. Ọláìtàn yìí tó ṣàkíyèsí pé àwọn bàtà pọ̀ ní ẹnu ọ̀nà. Ó dẹ̀ rí bàtà ọmọ ẹ̀ náà ń bẹ̀. Àṣé ọmọ ti ṣe aláìsí. Wọ́n dẹ̀ ní ọmọ yẹn ṣẹ̀ dé láti school ni o. Kò pẹ́ ẹ̀ lọ́mọ bẹ̀rẹ̀ sí í ṣe pé bóyá ara ẹ̀ ṣe bákan, ká tó wí ká tó fọ̀ ọmọ ti ṣe kíni, ọmọ ti dákẹ́. Ẹ wá wo odidi àgbàlagbà baálé ilé. Mr. Ọláìtàn káwọ́ lérí, ó bẹ̀rẹ̀ sí í sunkún. Ẹ wò mí, ká má fa ọ̀rọ̀ gùn, níbi tí ọmọ náà tó parí ìrìn àjò ẹ̀ sí nìyẹn. Ẹ̀yin abiyamọ yìí mo fẹ́ kẹ́ ẹ fi ẹnu yín ṣe àmì, kẹ́ ẹ wá fi ọwọ́ yín táìpù àmì. Lórúkọ Jésù ẹ ò ní fi ojú sunkún ọmọ. Iná gáàsì tó bá jó yàn ó mọ̀ ti bẹ́tà. Bóyá iná stóòfù àbí iná kan pé ó jó yàn lọ́wọ́ ó mọ̀ ti bẹ́tà. Ṣùgbọ́n iná ọmọ tó bá jó yàn forever ni. Mo gbàdúrà pé iná ọmọ kò ní jó yín. Mo gbàdúrà pé ẹ ò ní fojú sunkún ọmọ yín. Lórúkọ Olúwa ẹ ò ní dààmú.